àwa ò lè sin bàbá káwa ò tún sọmọ ayé ilé o, a ò lè sin bàbá káwa ò tún sọmọ àfọláṣadé àwa ò gbà, àwa ò lè sin bàbá káwa ò tún sọmọ. gbogbo ẹ̀yin ọmọ yorùbá pátápátá àti gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé, ẹ káàbọ̀ sórí ìkànnì wa. ẹ wò ó, níbo la tún wáá já sí yìí? fídíò tí mò ń gbé bọ̀ wá fún yín, ẹ dákun o, eléyìí tún yàtọ̀ torí wípé ọmọ bàbá wa Bọ́lá Ahmed Tinubu, ìyẹn ni Fọláṣadé Òjó Tinubu, ìyálọ́jà general tí gbogbo èèyàn mọ̀, tí wọ́n jẹ́ ìyálọ́jà general nígboro Èkó. àṣé lóòótọ́ lọ̀rọ̀ àwọn àgbà tí wọ́n ní ajá ò ní rorò ó ṣojúlé méjì. ẹ dákun o, tí ìyá yìí ò rí bẹ́ẹ̀ o, ajá wọn rorò, ó fẹ́ ṣọ́ gbogbo ojúlé orílẹ̀-èdè Yorùbá, gbogbo orílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀. lọ́wọ́lọ́wọ́ tá à ń bá yín sọ̀rọ̀ yìí, àwọn obìnrin Nàìjíríà ti yarí o wípé tó ṣọ́ọ̀ṣì dáa kí bàbá máa nà wá ní àkekèé, kí ìwọ ọmọ máa nà wá ní pankẹ́rẹ́. láyéláyé sáàbàdà, wọ́n ní ọ̀tọ̀ láyé òṣèlú, ọ̀tọ̀ láyé ọjà, làwọn ìyálọ́jà bá fún ta o. ẹ wo bí mò ń gbé fídíò yìí bọ̀ wá bá yín láìpẹ́, débi wípé àwọn ìyálọ́jà yìí sọ pé irọ́ ni wọ́n bá korin bọnu. orin tí wọ́n ń kọ náà rèé lórí ètò ilẹ̀ ti rí. ẹ dákun, ẹ bá mi share prógámù yìí, ẹ bá mi tẹ top up dáadáa kó lè bá a dé ọ̀dọ̀ ìyá wa Fọláṣadé Òjó ọmọ Tinubu. àwọn bí ìyá yìí ṣe ń ṣe gbogbo tó ń ṣe, àṣé gbogbo ẹ̀ làwọn èèyàn ń wò. wọ́n pàtàn fún ìyá o, ẹ gbọ́, wọ́n pàtàn fún un torí wọ́n ní wípé ọmọ atiro èyí tó bá ra bàtà ẹsẹ̀ kan fún ìyá ẹ̀ àbí bàbá ẹ̀ ní ọ̀rọ̀ ló fẹ́ gbọ́. bẹ́ẹ̀ ni ọmọ ọkọ tó bá sì ní tẹnu ìyàwó ẹ̀yìn ìyá òun ó ṣe rí bákan, ìtàn bí ìyá ẹ̀ ṣe lọ òun náà fẹ́ gbọ́. ìdí nìyí táwọn èèyàn yìí fi yarí wípé ebi ọ̀jàgà fọwọ́ mẹ́kẹ́ ń pa wá, à ń pariwo gbogbo nǹkan wọ́ gógógó, ó tún wá jáde ìwọ ọmọ ààrẹ tá a rò wípé ibi tá a fojú sí bóyá àbárí nǹkan kan látọ̀dọ̀ tiẹ̀, ó tún ní rárá kò rí bẹ́ẹ̀. ọwá tún wá joyè apàṣẹ wàá, òun pàṣẹ fún wa àbí? a lè sin bàbá káwa ó tún sọmọ. wọ́n láwọn ọ̀fẹ́ àwọn ọ̀gbà bí wọ́n ṣe bẹ̀rẹ̀ sí ní ránṣẹ́ òkú sí ìyá nìyí. ẹ bá mi share program yìí, ẹ bá mi kọ́mẹ̀ǹtì, ẹ like, ẹ subscribe, ẹ jẹ́ kó wọnú channel yìí. ẹ̀yin tẹ́ ẹ bá tí ì subscribe tẹ́lẹ̀, ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín, ẹ bá mi subscribe sí channel yìí. fídíò méjì ni mo fẹ́ wá gbé wá bá yín. bí wọ́n ṣe ń sọ ògúlùntù òkò ọ̀rọ̀ sí Fọláṣadé, bẹ́ẹ̀ ni bàbá wa Ṣẹ́gun Ọbásanjọ́ Àrẹ̀mú ògbógbòǹdò ẹbọra òwò alùkò àkejì, bẹ́ẹ̀ lòun náà mú àṣírí àwọn ìjọba jáde wípé lórí protest yìí bákan ní òrì ta ni ká dá lẹ́bi. Ṣẹ́gun Ọbásanjọ́ ó sọ àwọn ẹni tá a máa dá lẹ́bi. ẹ wá gbọ́ gbogbo ẹ̀ lórí ètò. ẹ dákun, bẹ́ẹ̀ ò ṣe ń gbọ́ ètò yìí, ẹ farabalẹ̀ wo fídíò yìí dáadáa. tẹ́ ẹ bá ti wo fídíò tìyá Tinubu tán, Fọláṣadé Òjó, tẹ́ ẹ ti wò ó bí àwọn aráàlú bí wọ́n ṣe fárígá, tí irú bí wọ́n ṣe sọ ògúlùntù òkò bàbá òkò sí ìtàn, ẹ wà á lọ wo ti bàbá wa Ṣẹ́gun ọmọ Ọbásanjọ́. kí ni wọ́n sọ gan-an? kí lọ̀rọ̀ tí wọ́n sọ tó kan orílẹ̀-èdè Yorùbá àti orílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀? ẹ wo gbogbo ẹ̀ lẹ́ máa bá pàdé lórí ìkànnì yìí àti lórí ètò yìí bá a ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí. àmọ́ bí mo ṣe máa ń sọ, ìpolówó làgùn mọ òwò. ọ̀nà tẹ́ ẹ̀yin wá lè gbà ràn wá lọ́wọ́ ni pé bẹ́ẹ̀ ṣe ń wò, ẹ máa tẹ top up, ẹ máa share, ẹ máa comment. Yorùbá Nation náà là wá ń fẹ́. gbogbo ohun yòówù kẹ́ ẹ ṣe, àrà yòówù kẹ́ ẹ dá, ẹ protest, ẹ kárí blankard, ẹ sọ Tinubu Òjó, Fọláṣadé lóko, ẹ sọ lóko. orílẹ̀-èdè Yorùbá là wá ń fẹ́. torí bí bàbá ṣe ń dọ́gbọ́n kí protest má wọlé, kí kinní kan má ṣe, tí bàbá ń dọ́gbọ́n tiẹ̀ tó ń gbáráàlú tó tún ń dọ́gbọ́n àtinúdá míì, bẹ́ẹ̀ lọmọ náà ń jáde lòun náà ń gbófin tiẹ̀ kalẹ̀, làwọn èèyàn bá fi fárígá o. ẹ dákun, tó bá rí bẹ́ẹ̀ ṣó yẹ kó rí bẹ́ẹ̀? ẹ bá mi tẹ top up, ẹ bá mi táàgì ìyá yìí, ẹ jẹ́ kó mọ̀ pé ó ti dọ́dọ̀ tiwa.
bá a bá gbé ohùn àwọn èèyàn yìí lásán wá bá yín ẹ lè gbádùn ẹ̀ bíi kẹ́ ẹ rí wọn wò bí ìran, kẹ́ ẹ lè mọ̀. Ẹ̀yin náà sì ti mọ̀ yìí pé ibi tí àwọn obìnrin bá ti yarí wọ́n yarí, ẹ mọ̀ pé obìnrin ló yarí. Ibi táwọn ìyá wa bá ti sọ pé kò rí àwọn ọ̀fẹ́ àwọn ọ̀gbà, wọn ọ̀fẹ́ wọn ọ̀gbà náà ni tí wọ́n fi lè pàtàn fún pé nígbà báyìí làwa ń wá sékòó, nígbà tí ìyá rẹ̀ wà, ńgbà ìyá bàbá rẹ̀ wà, ò lè pàtàn fún wa. Lọ́ba tán, ọ̀tán àbí ọ̀tán, ẹ wá wò ó bí wọ́n ṣe bọ́ sọ́lẹ̀ tí wọ́n bẹ̀rẹ̀ sí ní fún ìyá ní sàdánkátà ọ̀rọ̀. Ẹ wò ó, Yorùbá nation náà la fẹ́, gbogbo rúkèrúdò yìí tẹ̀ ti sú wa gẹ́gẹ́. Ẹ bá mi, ẹ wò ó, ẹ jẹ́ n sáré fi fídíò yìí sí fún yín. Tẹ́ ẹ bá ti ń wo ọmọ Fọláṣadé Òjó, ọmọ Tinubu, bẹ́ẹ̀ ṣe ń wò yá yìí, tẹ́ ń gbọ́ báwọn èèyàn ṣe ń sọ ògúlùntù ọ̀rọ̀ sí, ògúlùntù òkú bàbá ọ̀rọ̀. Tẹ́ ẹ bá ti kó ń bẹ̀ gẹ́rẹ́, á darapọ̀ mọ́ bàbá wa Ṣẹ́gun Ọbásanjọ́, torí àwọn náà ẹlẹ́bọ lẹ́rù, wọ́n ní nǹkan tí wọ́n fẹ́ bá wa sọ. Ẹ wò ó, kékeré kọ́, ẹ bá mi láìkí program yìí, ẹ máa tẹ top up tẹ́ ẹ bá ti ń wò wá, ẹ dákun torí Ọlọ́run, ẹ máa share, ẹ jọ̀ọ́, ẹ jẹ́ kó lè máa dé ọ̀dọ̀ àwọn tó jẹ́. Títí ìgbà náà, ọ̀yá ẹ fohùn sí nínú ilé fún àwọn èèyàn, ẹ ṣé. We've been in this association for years, 50-something years. We dey exist. We never see any challenge. Barely 1 week now, we come here say they wan come. Who be them? Tinubu daughter wan come inaugurate person. For in Lagos State, nobody dey go there. So for Lagos State, she know me. Me know her. We dey go there that time. We dey go there do meeting for there. But few months now, we don hear say he wan go put another person. We no go gree. Make he hold in Lagos State. Me no go come here. I no go Lagos State now go impose person there. So na me, na I get Edo State Market Women Association. If he say he wants me, make he come tell me, bring Market Women, I go say, oh yeah, make una follow. But this one we want to do, so we no go take am. We no go take am from am. Because politics they come, they go. We remain inside market. Because person no fit go meet for FOLASADE TINUBU, make it go put person for Lagos State. You know possible. So that's why you not see work, because now about Bini, now he get us from here. Now he get market. Now he be our grandfather. Now governor, any governor will come. Now he be our small papa. Even Oshomole be our papa before. Lucky Binezio be our papa. Ojegu be our papa. So. And they see nothing other than hopelessness. And in a situation like that, what you have from frustrated youth is anger. And when they have no hope, and if you really want to kill any human being, take hope out of his life. Yeah. And that is what is happening. And they have nothing to lose. And they have, well, if you have nothing to gain, you are jobless, you are not empowered, you are in poverty, and then you see your leaders, some of them in obscene affluence. Then what do you do? You are a human being, and the resources of your country is provided for that country by God
for the benefit of all the citizens of that country. Absolutely. I remember in 2011 when the Arab Spring was sweeping across North Africa, and then you came to Kenya a couple of years later, and we were talking about that, and then you coined a phrase that I remember all to this day. You said, from the Arab Spring, there'll be an African winter. Is this what's happening? It's the beginning. And if no adequate attention is paid to the needs of the youth in Africa, the autumn will turn to winter. And it'll be ugly. It will be very ugly for all of us. Tell me something, Mr. President.